Tinubu bàbá mi náà pè ní 4+4 sọ̀kọ̀ ìkọ́tò sóró sọ̀kọ̀ ìmìmálè sọ̀kọ̀ 16 years yóò. Bàbá Tinubu a ní 4+4 sọ̀kọ̀ times 2 sọ̀kọ̀ ìkọ́tò tí 16 years ọ̀kọ̀ sọ́kọ̀. ní èèyàn wa Lizzy Anjorin ó ti jáde wá sọ̀rọ̀ nípa bàbá wa tí a mọ̀ sí Bọ́lá Ahmed Tinubu. Ó ti jáde wá sọ̀rọ̀ sí gidi gan. Ó sọ̀rọ̀ nípa bí gbogbo rẹ̀ ṣe rí ní ìlú Nàìjíríà. Ṣùgbọ́n kí ni ẹ rò pé ó lè jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ tí Lizzy Anjorin tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí? Ẹ̀yin èèyàn wa, wàhálà ńlá kan ló ṣẹlẹ̀ báyìí. Bóyá wọ́n máa padà àrẹ́sìtì Lizzy Anjorin ni a kò tí ì mọ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ máa bá wa kálọ lórí ètò wa yìí. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin bí ó ṣe ṣẹlẹ̀. Bàbá Tinubu ìgbà yìí tù wá lára o ìgbà yìí tù wá lára o bàbá Tinubu máa bá jẹrẹ lọ ìgbà yìí tù wá gẹgẹrẹgẹgẹ Ọlọ́run ta ni ò gbádùn gba bàbá Tinubu yìí nígbà kan gbogbo wa máa ṣiṣẹ́ bí wèrè ni ìlú ti dẹrùn gàrí wà ráìsì wà. Ẹ̀yin èèyàn wa, ẹ ti gbọ́ látẹnu Lizzy Anjorin bí ọ̀rọ̀ náà bí ó ṣe rí. Ṣùgbọ́n kí lẹ̀yin lérò? Nǹkan tí ẹ bá lérò ẹ jẹ́ ká mọ̀ nínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ ti subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Òyì tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ire lójú gbogbo ọmọ rẹ̀ ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.